A kú dédé àsìkò yìí, ẹ̀yin ìyá àti bàbá wa nílé, lóko, lájò, lẹ́yìn odi, ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún yín ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ ìlú ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders. Tí gbogbo yín bá wo àkọlé fídíò yìí, rí pé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀. Ọ̀rọ̀ fẹ́ bọ́ bàbá wa Onírìṣà kábíyèsí o. Bàbá wa Ọọ̀ni àrólé Odùduwà. Bàbá, ẹ̀yin lẹ́ni tó pọ̀ jù ní ọ̀rọ̀ yìí torí wípé bàbá wa lẹ jẹ́. A ò gbọ́dọ̀ rẹni tó fẹ́ máa rìnrìn ìdọ̀tí, tó fẹ́ máa fi ìdọ̀tí yí yín, tàbí tó fẹ́ máa sọ ohun tí ò jẹ́ kó sọ nípa yín ká má jáde. Torí pé a ti rí nísìnyí pé tiwa lẹ̀ ń ṣe. A ti rí nísìnyí wípé ẹ nífẹ̀ẹ́ sí orílẹ̀-èdè olómìnira ilẹ̀ Yorùbá. Èmi lè sọ openly pé ẹ nífẹ̀ẹ́ sí. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ jáde láti wá sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Torí pé tí mi ì bá sọ, conscience mi ò ní jẹ́ kí n gbádùn. Now, ó ní ọmọkùnrin kan tó fẹ́ máa fi ìdọ̀tí yíyí ẹ̀yin ọmọ Yorùbá. Tẹ́ bá mo máa play fídíò yẹn fún yín nísìnyí. Kẹ́ wá gbọ́ nǹkan tí olórí kíkú afọ́fúngbẹ́mu ọmọ ojú ọ̀rọ̀ lárí tó jáko sáyà. Kẹ́ wá gbọ́ nǹkan tó sọ. Ó dẹ̀ fi ìdọ̀tí yẹn rí Onírìṣà. Àwa mọ̀, a mọ̀ pé iṣẹ́ tó ń jẹ́ yẹn, iṣẹ́ yẹn kò kí ń ṣe bàbá wa Onírìṣà ni wọ́n níṣẹ́ yẹn, ni wọ́n níṣẹ́ ìdọ̀tí yẹn. Torí pé bàbá wa Onírìṣà fún ara wọ́n fi ìfẹ́ hàn sí ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. Àwọn fúnra kódà gbogbo wa la rí security summit tí wọ́n ṣe, tí àwọn lọ́balọ́ba níjòyè kódà Ìbà Gani Adams tó wà bẹ́ẹ̀. Ìjọ tó ń ṣe security summit yẹn, gbogbo ayé ló dẹ̀ rí wípé ẹnìkan ṣoṣo tí bàbá wa Onírìṣà, ọba Adéyẹyè, ọba Ògúnwùsì Ọ̀jájá Onírìṣà, àrólé Odùduwà, a rí bó ṣe ṣe sí Sunday Igboho ńjọ́ yẹn, a dẹ̀ rí bó ṣe ṣe sí gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, Ọ̀nìkọ̀ pariwo níjọ́ yẹn torí pé the love is too much. So gbogbo àwọn nǹkan yẹn àwọ̀ papọ̀, a check and balance. Mo dẹ̀ rántí ìgbà kan tí Yorùbá nation kọ́kọ́ bẹ̀rẹ̀. Nígbà yẹn àìtí ṣe rálì kankan, èmi nìkan ni mídíà tó wà nígbà yẹn. Nígbà yẹn ní Nàìjíríà, èmi nìkan ni mídíà tó wà nígbà yẹn. Tí àwa obìnrin Odùduwà, ẹgbẹ́ kan wà tó pè ní ẹgbẹ́ obìnrin Odùduwà, tí ìyá Sìmísádé Kúkú tí wọ́n jẹ́ olórí wọn. Mo wà nú àwọn tí èmi nìkan ni mídíà tó tẹ̀lé wọn káàkiri fún odidi ọ̀sẹ̀ kan gbáko. Tó yẹ pé ibi tí aago 2 òru bá lù bá wá sí, ibẹ̀ la máa sùn sí. Títí là ń sùn káàkiri nígbà yẹn. À ń lọ sílé ọba from one ọba to another. Nígbà tá a dé ààfin Onírìṣà, bàbá ṣílẹ̀kùn fún wa. Kódà wọ́n kó wa lọ sí VIP hall ni wọ́n kó wa lọ. Wọ́n ṣe wá bí ọmọ. Kódà wọ́n tún fún yèyé Sìmísádé Kúkú. Wọ́n fún wọn ní owó tó tó owó. Bó tiẹ̀ jẹ́ pé àwa ò bá kọ́bọ̀ níbẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Àtàwọn ọba kọ̀ọ̀kan náà tí wọ́n nífẹ̀ẹ́ sí ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí a ò lè rí wọn lórí afẹ́fẹ́, wọ́n welcome wa. So ìyẹn jẹ́ kí n mọ̀ pé bàbá wa Onírìṣà lè má lè jáde síta. Wọ́n lè má lè pariwo Yorùbá nation no going back báwa ṣe ń pariwo. But èmi mọ̀ pé bàbá wa Onírìṣà wọ́n nífẹ̀ẹ́ sí Sunday Igboho dé gbogbo ọ̀fun wọn nítorí nǹkan tí wọ́n ń ṣe. Now, tábà wá rí ọmọ àlè Yorùbá kan tó fẹ́ máa torí àkúnjẹ ọmọ àlè Yorùbá tá ti mọ̀ lọ́jọ́ tipẹ́ tó jẹ́ pé àríjẹ nídìí màdàrú ni, tó jẹ́ wípé ó máa ń gbégbá fine bara káàkiri. Gbogbo ohun tó ń ṣe là ń gbọ́, bó ṣe máa ń gbé
bó ṣe máa ń fi orúkọ Yorùbá parọ́ tó máa náwọn Yorùbá níbi help. Àti ẹ̀gbọ́n lẹ́nu gbọ́dọ̀ wa kan tí wọ́n sọ lórí program, wọ́n ní kò ṣe pé mo wà ń bẹ̀, wọ́n ní ọ̀gbẹ́ni tó pera ẹ̀ ní Dọ̀tun Azani yìí ẹni tá à ń sọ yìí lọ́ọ̀yà ni ó wọ aṣọ bóyá original lọ́ọ̀yà ni bóyá fake ni a ò mọ̀. This guy a gbọ́ pé ó lọ sọ́dọ̀ Yàyà Bello tó náà ọmọ Yorùbá nídìí help tí wọ́n lọ fún lówó báyìí, bó ṣe máa lọ ń gba bára ẹ̀ káàkiri nìyẹn. Nísìnyí báyìí ó tún ti fẹ́ kó dọ̀tí bá bàbá wa Onírìṣà. Àwa ò dẹ̀ ní lájú wá sílẹ̀ kí ẹnìkan tí ò jẹ́ nǹkan kan, kí ẹnìkan tí ó lẹ́nu nú ayé, kí ẹnìkan táwọn èèyàn ò mọ̀ torí bí ó fẹ́ fi bàbá wa Onírìṣà gùnkè kó máa sọ ọ̀rọ̀ tó lè kó dọ̀tí bá bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ọba ẹni ìtàn. Bàbá àwa ń fi àsìkò yìí sọ fún yín wípé ẹ ṣọ́ra fún ọmọkùnrin tó ń pera ẹ̀ ní Dọ̀tun Azani. Ó ń sọ̀rọ̀ bíi pé òun ò mọ ìyàtọ̀ láàrin Yorùbá nation àti òmìnira 2022 planted by the Fulani cabals. Ó ń sọ̀rọ̀ bíi pé òun ò mọ ìyàtọ̀ láàrin wọn. Ẹ bá mi sẹ́ẹ̀dì fídíò sí bàbá wa Onírìṣà, ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ sí Azani Dọ̀tun fún ara ẹ̀, ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ sí, torí pé tí làákàyè tí ẹ̀ bá kú, làákàyè gbogbo àwa ọmọ Yorùbá òkú, gbogbo ayé ló mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin Onítìrí àti Chief Sunday Igboho àti bàbá wa emeritus merited Professor Adébánjí Akíntóyè. Mo máa play fídíò tó ṣe fún yín nísìnyí nítorí pé o fẹ́ jẹ́ kórúkọ ẹgbẹ́ tó dá sílẹ̀, o fẹ́ jẹ́ kó wà well known. Did you have to talk like that? O ní láti máa kó bàbá wa Chief Sunday Igboho, Professor Banji Akíntóyè, o fẹ́ máa kó wọn papọ̀. Ohun tí wọ́n ṣe yìí kò dáa. Pé báwo làwọn mẹ́ta kan tó máa kóra wọn jọ tó máa náà ti gba orílẹ̀-èdè. Ṣé Chief Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè ṣé wọ́n jáde sí wọ́n sọ páwọn làwọn nìkan lọ ń ṣàtàkì? You are a lawyer. Èmi dẹ́rù kó jẹ́ kí orí ẹ pé as a lawyer, as a legal practitioner tó pera ẹ, ó jẹ́ kó orí ẹ pé ìwọ tó jẹ́ lawyer kò jẹ́ kó máa constitute nuisance, kò jẹ́ kó máa sọ̀rọ̀ bí ẹni tí ò gba primary school kọjá. Èèyàn ó ṣe press conference, ó ṣe disclaimer, wọ́n sọ oríṣiríṣi lórí nǹkan tí Dúpẹ́ Onítìrí ṣe wípé àwọn ò mọ̀ kankan nípa ẹ̀. Kí àwọn Onítìrí tó launch attack yẹn, wọ́n ti ṣe kankan, wọ́n lọ sí Amúlùdún FM. Àwa táwa London leadership Professor Banji Akíntóyè, a condemn nǹkan tó ń ṣe yẹn, a lè sọ fún ìjọba, a ní kó make sure pé wọ́n fi ìyà tó tó àti tó yẹ kó fi jẹ wọ́n. Torí pé àwọn Fúlàní kàbá wọ́n lo agbára ọyọ wọn bẹ̀. Now ọtún ti ṣèmí ọlọ àtàkì state government. Ẹsẹ̀kẹsẹ̀ níjọ́ tí wọ́n ṣe láti ṣe disclaimer láti jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé we don't know anything about it, pé àwọn ọmọ kankan nípa ẹ̀, torí ìjẹkújẹ, torí àjẹfẹnulẹ̀, torí ìjẹkújẹ tó ń wá, o ní láti máa jáde láti máa gbé kíní yẹn sórí bàbá Akíntóyè, sórí Chief Sunday Igboho. Ṣé kò sí yàtọ̀ ńbẹ̀? Mo máa play fídíò yẹn fún yín. Ẹ máa rí pé lára àwọn tí wọ́n fẹ́ lọ síwájú ọmọ Yorùbá ní, lára àwọn aríjẹ nídìí màdàrú. Ìdí nìyẹn táwa ṣe ń pe bàbá wa Onírìṣà wípé kí wọ́n distance ara wọn sírú àwọn èèyàn báyìí tó lè máa gbé wọn kọlu àwọn èèyàn wọn. Àwa lọmọ bàbá wa Onírìṣà, bàbá wa Chief Sunday Igboho ọmọ bàbá wa Onírìṣà ni wọ́n, bẹ́ẹ̀ ni bàbá wa ni wọ́n. Tá a bá ń sọ̀rọ̀ tí a bá ń fi ẹ̀hónú wa hàn, kò túmọ̀ sí pé a ò gbà wọ́n ní bàbá ni wọ́n jẹ́ fún wa. Ìwọ kan tó jẹ́ pé ìjẹkújẹ nǹkan tó máa jẹ ló wá, ò lè gbé wá kọlu bàbá wa. Torí tó bá sọ̀rọ̀ méjì wà dárúkọ ni,
tó bá sọ̀rọ̀ méjì wá dárúkọ ni tó bá sọ̀rọ̀ méjì wá dárúkọ ni ẹ jẹ́ kí n play fídíò yẹn fún yín kẹrin kí n tó play fídíò yìí ẹ̀ka ọkọ̀ dé ẹ̀ka ìpolówó ọjà wa náà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ padà now mo máa play fídíò ọ̀gbẹ́ni Dọ̀tun torí nígbà tí a make find this ta search orí social media a rí níbi tó ti wáṣọ lọ́yà so I believe pé ìgbà tí òṣù ní tíátà onítíátà ló lè wáṣọ lọ́yà tá ò ní kàsìkò òṣù ní tíátà so now ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí alájẹfẹnumulẹ̀ ni kódà gan ìkọ́nù àwọn búrọ̀dà wa wọ́n ti wà pẹ̀lú ẹ̀rí tí mi ní dárúkọ but mo fi ń da yín lójú pé búrọ̀dà wa ẹ̀ gbogbo ọmọ Yorùbá ló mọ̀ káàkiri àgbáláyé yes káwa díárì búrọ̀dà wọ́n ti jọ wà rí tó jẹ́ wípé torí ìjẹkújẹ tó ń jẹ iná ni wọ́n ti padà lẹ́yìn ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ now màá play fídíò yẹn fún yín mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá mi sẹ́ẹ̀dì fídíò yìí sí bàbá wa Onírìṣà eléyìí pọ̀ jù tẹ́ bá mọye kóòtù mo ti receive a lot of people ń mọ̀ pé bóyá Ọọ̀ni ló wọn jáde kó wá sọ̀rọ̀ yẹn yes n táwọn èèyàn wò nìyẹn but àwa èmi fásitì kò ní sọ fún yín wípé Onírìṣà ò mọ̀ kankan nípa ẹ̀ n tó I wanna belong ló ń dà láàmú ó dẹ̀ máa ń ṣe kankan tó bá ti di pé nìkan jẹ́ èèyàn ńlá á náà fẹ́ fún ọ láwọ̀dù yes ó ṣe sí sàkáàlì tiwa náà tó bá rí pé ẹnìkan wà tó jẹ́ èèyàn ńlá kan á náà fẹ́ fún láwọ̀dù ká náà fẹ́ ṣe kínní kan tó ń promote orúkọ Yorùbá bó ṣe máa ń gbé orúkọ Yorùbá káàkiri nìyẹn tó ẹ wò ó náà máa pè fídíò yẹn fún yín gẹ́gẹ́ bá wa ṣí ẹ̀ dáadáa kó lọ viral. Ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá ẹgbẹ́ tó dúró fún gbogbo àgbáríjọpọ̀ ọmọ káàárọ̀ òjìrè ni èní ni àyájọ́ World Ọmọlúwàbí Day 1st of May tàdé tí ń kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba bó ṣe lè jẹ́ pé ọdún tí kábíyèsí bàbá wa Onírìṣà tí wọ́n fóun tẹ̀lú gbogbo ọmọ káàárọ̀ òjìrè bí gẹ́gẹ́ bí public holiday tá à ń ṣe lénìí gbogbo ọmọ káàárọ̀ òjìrè lè ní iyọ̀ ni wọ́n dá sọ́lá fún ṣùgbọ́n wọ́n torí pé gẹ́gẹ́ bí ipò wa a ti rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìgbìmọ̀ àpapọ̀ Yorùbá ti fi èní àti fi lọ́ǹṣì Ọmọlúwàbí ID card wa tá ti lọ tẹ̀ nílé Ifẹ̀ kó tó dé pé wá sílé ní ìjẹta wà lọ́dọ̀ kábíyèsí bàbá wa Ọọ̀ni wọ́n dẹ̀ ti approve pé kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè kí wọ́n lọ sórí www.yorubacouncil.org kí wọ́n lọ register kí wọ́n dẹ̀ gba káàdì wọn tó bá ṣe ti register lórí online níbẹ̀ náà ni wọ́n máa print it out immediately tí nọ́mbà wọn á ti wà lórí àti gbogbo information wọn pẹ̀lú ìyẹn ipò tí ẹgbẹ́ wa tún dúró fún ni pé ẹgbẹ́ wa kọhùn lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe Yorùbá nation ìwọ̀n ìtìjú ńlá ni káwọn mẹ́ta kọ́kọ́ kóra wọn jọ wọn náà ti wà ní yàrá kan àwọn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí jórílẹ̀-èdè nígbà tí àwọn ọba wa wà lórí ìkàlẹ̀ Yorùbá ò kì í hùwà bẹ́ẹ̀ yẹn òun la ṣe tètè rọ Chief Sunday Igboho àti Professor Banji Akintoye
àti Onítìrí Abíọ́lá pé eléyìí tí wọ́n ń ṣe yóò bù wọ́n ó kan àbùkù kàn wá wọ́n dẹ̀ gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ káàró òjìrè tí wọ́n bá tọrọ ẹ̀ èpè ìrandíran ló fi ń ṣeré Yorùbá ò ní gbàgbé nǹkan tí wọ́n bá fi tó bá nǹkan irú nǹkan báyìí ní ojúkú fà nílẹ̀ Ìgbò tí over 5 million people tí wọ́n ṣaláìsí láìtọ́jọ́ irú ẹ̀wọ̀n gbọ́dọ̀ dágun abẹ́lé sílẹ̀ ohun tó ń dágun abẹ́lé àmọ́ pé títa ríro là ń kọlà ara ń ni wá ṣùgbọ́n oògùn orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ẹ jẹ́ kí ìjọba gbé ohun la ṣe ń panu pọ̀ pé on Yorùbá development agenda la dúró lé lórí kí ètò ọ̀gbìn wa kó múnádóko ebi àti ìyàn tó wà nílùú ìyá ní ọ̀pọ̀lọpọ̀ oko tó ti di ibùjẹun fún oríṣiríṣi ní gbogbo ọ̀nà wa káàkiri àti gbogbo kí ìjọba fi òǹtẹ̀ ìwé tàǹpẹ̀ ní ìwé tó fi ń fún sí ọ̀fọ̀ ìwé ilẹ̀ wọ́n fáwọn tó bá fẹ́ ṣe ètò ọ̀gbìn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe ètò ọ̀gbìn lọ́nà ilẹ̀ Yorùbá ò ń ṣe ilẹ̀ elébi tá máa lọ máa kó ata wá nílẹ̀ Haúsá tá máa lọ máa wá àlùbọ́sà tí ẹ pé a nílè gbin nǹkan kan nílẹ̀ wa gbogbo nǹkan tí a ní nǹkan àlùmọ́nì ni oúnjẹ wa ata wa òun ni ká bẹ̀rẹ̀ sí ní jẹ kò ń ṣe fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá nìkan ṣùgbọ́n gbọ́ngbọ́n orílẹ̀-èdè Nàìjíríà la ṣe ń sọ fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé wọ́n fi òǹtẹ̀ lù pé a fẹ́ constitution 1999 tá à ń lò lọ́wọ́ yìí kàn fún wa ní ìwé àbádòfin tuntun nígbà tí wọ́n ń bọ̀ wọ́n náà wọ́n ń bọ̀ pẹ̀lú New Nigeria wọ́n nípa máa lo this military decree tí Abdulsalami fún wa ẹni tó fẹ́ fún wa ní nǹkan tuntun kò lè lọ lo old wine kó tún wá fi sínú new bottle ó gbọ́dọ̀ fún wa ní nǹkan tuntun tí ò ní pa wá lára constitution yìí ó ń pa Nàìjíríà lára nítorí constitution yìí ló fa àyè lẹ̀ fún oríṣiríṣi tàǹdánù rẹ̀ sí bí àwọn ọmọ Ìgbò máa ní Yorùbá Biafra kí àwọn kan parí Yorùbá nation tó bá yẹ àwọn kan ní pé Niger Delta àwọn làwọn lè po nítorí constitution yìí náà ni so tí ìjọba bá lè ṣe àtúntò lórí ẹ̀ ó máa dùn wá ní ó máa dùn mọ́ wa nínú èyí tó tún ti pápá ń bá rí ẹ̀ ta fẹ́ kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó fi egun òtòlótò òun ni ọ̀rọ̀ títì tó fẹ́ là láti Bábìṣì lọ sí Calabar títì yìí ohun tó máa jẹ́ kí ayé rọrùn fún ètò ìjọba àwarawa yìí ni tó dẹ̀ máa jẹ́ kí ẹkọ́nọ́mì wa kó grow ṣùgbọ́n ní wá fi ẹ̀dílẹ̀ ká wá fi pàpàlàpàlàpà eléyìí ló jẹ́ pé kí ẹgbẹ́ wa fi rọ̀ pé kí wọ́n jọ kí wọ́n fi ojú ọmọlúwàbí kan fi tó eléyìí tí mínísítà David Umahi tó ń sọ pé kò sí ibi táwọn bá tẹ àtẹ́gbélé rin wọn kò lè rọrùn nínú ìjọba wa yìí torí pé ó ní 250 meters tó bá lọ wọn láti 1990 kọ́ lọ wo kí ni measurement Bábìṣì wọnú òkun wọ́n ti rí pé òkun ti jẹ gbogbo etíkun gbogbo oko gbogbo òkun àfà gbogbo òkun àjà gbogbo Lẹ́kì gbogbo bẹ̀ lòkun ti jẹ so tó bá fẹ́ mọ wọn 250 meters yẹn kọ́ lọ wọn láti kílò ilẹ̀ yẹn wà ní 1990 àbí 1989 àbí pàtó dá Nàìjíríà dágbà òmìnira 1960 ibi tó bá dé ní 1960 ibẹ̀ ní kí mínísítà tí wọ́n 250 meters yẹ ohun tó bá wọ̀n láti inú òkun bí tábà wà tẹ́lẹ̀ kò ṣe ètò òkun ti jẹ́ o iṣẹ́ tiẹ̀ ní láti àti pé mínísítà ìgbà tí Fáṣọlá wà ń bẹ̀ pé kán wá túnbẹ̀ tó bọ̀ nísì tó wá débẹ̀ yìí ìnira ló máa jẹ́ tí ìjọba ọba lè ṣe àtúntò pé gbogbo bí tí wọ́n ti làálẹ̀ fún ọ̀nà tẹ́lẹ̀ tí ìjọba dẹ̀ ti mọ̀ pé wọ́n ti fi bẹ̀lẹ̀ fún right of way tíjọba wá gbé right of way yẹn tó wá lọ gbé sórí ilẹ̀ àwọn ẹni tí wọ́n ti gba ìwé ilẹ̀ tó gba sí ọ̀fọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń pè ní nǹkan tó máa bàyàn nínú jẹ́ ìwà ìbàjẹ́ dẹ̀ ni tíjọba bá ṣe ohun ìbàjẹ́ láyé ń sọ pé kí aṣíwájú kọ́ máa ti aṣíwájú lọ ní tìkùtì tó máa lọ hùwà ohun tí ó ṣẹlẹ̀ láyé márọ̀kọ́ tó máa fi àwọn aláìṣẹ̀ tó máa lọ fi ojú wọn rọrin finá òun láyé sọ pé kí ìjọba kó padà sí ìlànà tí ó ti wà nílẹ̀ ní 2000 ibi tó ti là pé ibi tọ́nà fẹ́ gbà lélẹ̀ gbogbo ẹni tó bá lọ kọ́lé síbi tọ́nà fẹ́ gbà yẹn kí ìjọba bá wa gbólé wọn kọ́dẹ̀ rán wọn lọ sẹ́wọ̀n torí pé àwọn yẹn lọ́ṣẹ̀ àwọn yẹn lọ kọ́lé sójú ọ̀nà àwọn tí wọ́n kọ́lé wọn ní 2024 yìí tó ti gbàwé ilẹ̀ tí wọ́n ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn tíjọba bá lọ wọlé wọn àwa yìí la máa bẹ̀rẹ̀ sí ní polongo pé tíjọba ṣe ò dáa a dẹ̀ máa jẹ́ kó hàn sínú ìjọba pé tó bá jẹ́ pé a máa gbé wọn lọ́kọ̀ọ̀tì ni a máa gbé ìjọba lọ́kọ̀ọ̀tì
pé wọ́n violate people's rights oríṣiríṣi kọ́ọ̀dẹ̀ ló dẹ̀ wà a lè bẹ̀rẹ̀ lé ṣùgbọ́n ó máa fún wa ní abẹ́jẹ́ kí ìjọba mọ̀ pé tó bá lọ ní ìlànà yẹn a ní báwọn polongo ìbọn àti go ṣùgbọ́n a máa lọ ní ìlànà òfin ṣùgbọ́n nítorí pé aṣíwájú ó jẹ́yàn ọmọlúàbí la ṣe ń rọ̀ pé kó má jẹ́ kí wọ́n ti òun ní tìkùtì kó padà Èkó ló máa padà wá tó bá parí ìjọba o Èkó ló rán lọ láti ìlú Èkó kó mọ̀ wá bẹ ẹ̀dẹ̀jẹ́ tó bá máa fi dé sílé la ṣe ń rọ̀ nísìnyí pé ó sì ń padà bọ̀ ńlé kó má tí ń tìkùtì kó ṣe àtúnṣe. And that is why we are using this opportunity to condemn those that are raising the Yoruba agitation, the Oduduwa nation, led by Onitiri Abiola, Sunday Igboho, and Professor Banji Akintoye, to please douse this and end these anomalies. It is high time we rally round the president who is from our land. We are not doing this on the premise of ethnicity or to causing ethnic attrition, but to letting the president know that he is a president for all Nigerians. Enough of ethnic bigotry, enough of acrimony or political acrimony that is really affecting our development, and that's why the president must get focused to end the perennial fuel scarcity. It's really biting hard. The president needs to bring in more massive food. The people are hungry. He's not doing enough in that regard. The president needs to set out a job creation opportunity. Inú mi dùn pé mo ti rí ọ̀pọ̀lọpọ̀ kọ́mẹ́ǹtì ẹ̀yin bàbá wa bíi bàbá wa Ọlámilékan Zóbò, bàbá mi Sunday Ọlábíyàgbòrò, mo kí yín àti gbogbo ẹ̀yin tẹ́ bá ti kọ́mẹ̀ntì mi ìdárúkọ mi kọ́mẹ̀ntì yín ni o torí gbà mí wà sọ́ọ̀fẹ̀ tá lóye tí a ò bá balance subscription ó máa hide some things. So now ẹ̀yin náà inú mi dùn pé àti láwọn tán sọ pé amọ̀kú mẹ́kọ̀ọ́ ni òtítọ́ ni torí tí ò bá ń ṣamọ̀kú mẹ́kọ̀ọ́ tẹ́ bá wo fídíò tó ṣe dáadáa ẹ rí pé he was trying ó gbìyànjú àti wo movement kan láti gbé ẹgbẹ́ tiẹ̀ dìde gbogbo àgbáyé ló mọ̀ lè ní ìpè ìyà tó wà láàrin Chief Sunday Igboho, Professor Banji Akintoye àti olóṣèlú ẹgbẹ́ tó pera ìdúpẹ́ Onítìrì tí gbogbo ayé mọ̀ sí Àgbẹ̀ Abíọ́lá. But torí pé àríjẹ nídìí màdàrú ni ẹ́, you don't even care about the life of people tí wọ́n fojoojúmọ́ pa. Only it heart biting. Àwọn Fúlàní tó ń pa wá everyday yẹn wà heart biting. Oní wọ́n ní dàtí fáàmù kìnìkan ẹni tó bá wà láyé kọ́ ló máa ń fáàmù ni. Oní bí ń pa wá ẹni tó bá wà láyé kọ́ ló máa ń jẹun ni. Àwọn bàbá wa kan wọ́n náà fẹ́ rí ìṣọ̀ṣọ́rùn wí nǹkan tó da nǹkan tó béèrè fún ìṣọ̀ṣọ́rùn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé tí a bá na fẹ́ restructure Nàìjíríà bí wọ́n ṣe ń pa wá lójoojúmọ́ ìkò lè stop. Yes, because we will still be under the same umbrella called Nigeria. Nigeria gbogbola the constitution and Nigeria itself gbogbola ní problem pẹ̀lú the foundation of Nigeria. Nísìnyí báyìí àwọn Fúlàní gbà pàwọn làwọn ní Nàìjíríà àwa dẹ̀ ti fẹ́ filẹ̀ fún wọn afẹ́dádúró tẹ́ bá ṣe restructuring ṣé restructuring lè stop bí wọ́n ṣe ń pa wá ni kò lè stop ẹ̀ náà lóòótọ́ a máa ní state police a máa ní oríṣiríṣi àwọn nǹkan but ó kàn máa limit ẹ̀ ni kò lè end ẹ̀ because wọ́n á jẹ́ kó máa yé wá pé we are all the same Nigeria wọ́n á jẹ́ kò ní stop Fúlàní láti wọ́n máa pa wá ní Yorùbá wọ́n á jẹ́ kó yé wá pé Nàìjíríà ni wá àwọn lẹ́tọ̀ọ́ láti wá gbé nílùú wa ṣùgbọ́n tá bá kúrò lábẹ́ Nàìjíríà Fúlàní tó bá fẹ́ wọ Nàìjíríà á gbàdọ́ á tòwé á tó gbogbo ẹ̀ ẹni tá bá fẹ́ jẹ́ kó wọ̀lú wa ló máa wọ̀lú wa èèyàn kan ò wọ̀ ní kó bọ́jọ́ kó kó àdájọ́ kó kó gbogbo ẹ̀jọ́ kó wá máa pa wá nù wa. These so-called Fulanis wọ́n all hand the weapon káàkiri all over Nigeria even outside Nigeria títí dé Mauritius confam ni mo sọ fún yín
agenda àwọn pípù yìí ni wípé láti gba gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káàpàtà láìpẹ́ ẹyọkan. And somebody like this Dọ̀tun Àzá ó ń jáde ojú gbà mí tì fún ẹ. Ojú ṣe kí ni? Ojú gbà mí tì fún ẹ tí a padà ráṣọ lọ́yà lọ́rùn ẹ. Meaning you are a legal practitioner. I am very, very disappointed. Pé a lè rọmọ Yorùbá tó rí ẹ pé tó kàwé tó mọ̀ nípa òfin tó wá ń sọ gbogbo jambos tí ò sọ yìí. So you want to tell me that pé ìtọ̀tọ̀ ìbẹ́tà ju Nàìjíríà lọ. O ní kó change the constitution kó ṣe kinní kan. O mọ ẹ president tó ti wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kó rí constitution yẹn change. And now we brought self-determination. You are a lawyer. You claim to be a lawyer. Self-determination is a legal movement. And what we, under the leadership of Professor Adebanji Akitoye, Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà, ṣé o mọ̀ pé tí wàá fún Chief Sunday o ti mú kan nu wa, o ti mú wá sọ̀rọ̀ Chief Sunday Igboho rí tó ló fẹ́ wá fún wọn láwọ́ọ̀dù, ó ti gbàgbé. Àwa náà kò máa ń use and dump àwọn èèyàn ni. Once you see what you are looking for, you move by it. Bàbá wa ò ní ẹ ṣọ́ra fún Dọ̀tun Àzá. Ẹ má jẹ́ kó ta ẹrẹ̀ yín nítorí pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ti pe àwa mídíà kò kéré. At least ẹnu àná tí fídíò yẹn fi jáde sáàárọ̀ yìí mi lè káyè lọ tí wọ́n ti pè mí pé àwọn ajú bí pé ṣèbẹ́sọ́pọ̀ ní ti àwọn tí mo náà lọ ṣèbẹ́sọ́pọ̀ ní ti wà pẹ̀lú wa ní kí ló ṣẹlẹ̀ tí bàbá wa ní ìṣàtúwá wọ́n yàn kọjá dé kí nígbàgbọ́ mo ní rárá o kẹjẹ jẹ́ kí n mọ̀ bí ipò tó ní jẹnẹrétọ̀ gbogbo ara mọ̀ pé Nàìjíríà àfi sùúrù ní ọ̀rọ̀ Nàìjíríà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ṣẹ̀rí láàólá bitter tea ó wà fẹ́ni tó bá ní stroke, tó bá ní heart problem, tó bá ní heart failure, tàbí ìwọ tó jẹ́ pé tó bá gun orí obìnrin ká tó ìṣẹ́jú 5 wàá sáré dàtọ̀ owó ẹlẹ̀, ìwọ tó bá fẹ́ kí ọmọkùnrin yẹn wà active, tàbí ìwọ tó bá fẹ́ àdùndùn anything tó jẹ́ àrùn ló ń bá ẹ̀jà, tàbí kí ọmọkùnrin gun orí obìnrin kó máa lo 5 minutes 10 minutes kọ́ burúkú ni. Kódà kò ní diabetes, kò ní ulcer, kò lè gbàdá ìjìnà, kò ní anything pé láàólá bitter tea. Ṣé rí ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ń lọ nísìnyí? Àwa ọmọ Yorùbá a ní láti lọ dira. Gbogbo wa la rí nǹkan tí mo mú wá fún yín lánàá. Táwọn Fúlàní tí wọ́n pa àwọn èèyàn wa nípakúpa. So therefore, mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ènìyàn wa, ẹ má jẹ́ káwọn kankan kó fi ẹ̀sìn ìrú wa lójú o. Nísìnyí báyìí màá pe nọ́mbà bàbá wa Máyégún. Bàbá Máyégún. Bàbá yìí wọ́n gbóná bí àpáàrà. Gbogbo àwọn tí wọ́n ti ń pe bàbá Máyégún kò tí ì sí ẹni tó sọ pé kíní tó sọ bad, tó sọ negative. Fún èmi ò dẹ̀ mọ̀ wọ́n rí, ṣùgbọ́n tá a bá rí ẹni tó ń ṣe nǹkan tó da ẹ jẹ́ ká sọ. Ẹ pè bàbá Máyégún sórí 08023940939 08023940939 08023940939 bàbá Máyégún kẹ́pẹ́ wọn.
ìwọ tó bá wá mọ̀ pé bóyá o wà nílùú òyìnbó òun lé láti gba ìwé ìgbélùú tàbí onídìí wòlíì ìwọ tó jẹ́ pé o láìkí kí o lo àwọn babaláwo tó jẹ́ pé àwọn bíi pásítọ̀ yẹn ló máa ń lò kọ̀ọ̀kan máa fún ẹ ní nọ́mbà ẹni tó máa pè é sí tó yẹ pé àwọn èèyàn tí wọ́n ti ń kọ̀ǹfàmù sí bàbá yẹn pé sọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni so ìdí nìyẹn tí màá ṣe fún yín ní nọ́mbà bàbá orí òkè àṣẹ bàbá yìí torí àfẹ́dẹ́kẹ́ bọ́ sọ́wọ́ àwọn scammer mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà láwọn èèyàn tí máa rí ṣèbí mọ pásítọ̀ kankan ni tó jẹ́ babaláwo nìkan ni mò ń gbé wá Prophet Taiwo Ṣólẹ́yẹ bàbá orí òkè àṣẹ àti agbára tí wọ́n wà nìbàdàn ẹ kẹ́kọ̀ọ́ wọn sórí 07025475427 07025475427 07025475427 ẹ pè wọ́n wòlíì ni wọ́n ṣùgbọ́n máa ń ṣiṣẹ́ fáwọn èèyàn ó jẹ́ kẹ́ mọ̀ pé kéèmì ọmọ yín máa bí tó gbéyàn jáde confam apá àti ìwòye now ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ Dọ̀tun Hassan èmi ń rò ẹ̀ kó lọ ronúpìwàdà torí pé kí ni èrè ènìyàn tó kó gbogbo ayé jọ tí ó sì sọ àwọn èèyàn sínú ìbànújẹ́ ṣèbí lọ́ọ̀yà ni ẹ́ àfi tí wọ́n fún ara ẹ̀ ò bá fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ ó mọ ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ṣé change of constitution lè sọ̀rọ̀ ẹ̀ nígbà tí àwọn èèyàn péréte òkè ká sọ pé èèyàn bí abi 100 wà nílùú èèyàn méjì wọ́n béèrè fún restructuring èèyàn 98 wọ́n béèrè fún òmìnira èwo ló jẹ́ kí wọ́n support as a lawyer tó ń reason dáadáa but kí Ọlọ́run ṣàánú wẹ́ anyway kọlọ́run á ṣèkọ pèsè kan tí gbogbo wa máa jẹ fún wa torí a mọ̀ pé you are doing this based on something not based on your acts nǹkan tó ń sọ yìí á ká mọ̀ pé kò dénú ẹ̀ you are doing it because of one thing or the other which is not known to me torí tí ó bá rí bẹ́ẹ̀ àgbàlagbà bíi Professor Banji Akíntóyè wọ́n á máa pariwo káwọn ọmọ Yorùbá bọ́ lóko ẹrú still yet you are still tagging them pẹ̀lú àwọn tó ń dà lóru ìwọ fún ara ẹ̀ o ní láti wá tọrọ dáríjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá torí pé eléyìí tó sọ yìí ó hàn sí gbogbo àwọn ọmọ Yorùbá pé ó dà pé àwọn kan lọ́rùn ẹṣẹ́ tí ó kìí ṣe bàbá wa onírìṣà gbogbo ẹnu ni mo fi sọ tí ó kìí ṣe bàbá wa onírìṣà gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí mo ti reply àwọn kan mi ti reply àwọn kan torí pé call yẹn ti pọ̀ jù the call is just too much àtàwọn ni wọ́n ti send message yẹn sí mi wọ́n ti pè must be àwọn tó send video yìí sí mi they are more than tí bá ní kí bùkí lọ máa fẹ́ lé 30 people must be kẹjákẹ́ ni ṣèbẹ́sọ́pọ̀ ní ti wà pẹ̀lú wa ní ṣèbẹ́sọ́pọ̀ bá ti wà pẹ̀lú wa ní ṣèbẹ́sọ́pọ̀ kíní kan now see what is happening mo ní ẹ̀mẹ̀ máa wọ nígbà tí bú bàbá kò sí nǹkan kan tó kan bàbá wa onírìṣà pẹ̀lú ọ̀rọ̀ lọ́ọ̀yà Hassan Dọ̀tun òun wà kó tó máa jẹ́ tiẹ̀ ni ṣùgbọ́n kó má bàa fi ìdọ̀tí ẹ̀gbin ara ẹ̀ kó má bàa fi yí bàbá wa onírìṣà tó jẹ́ bàbá gbogbo ọmọ Yorùbá làwa ṣe ń sọ ilé ìjáde kí bàbá lè fà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fún Dọ̀tun Hassan tẹ́ ẹ̀ fún láàyè láti dọ́dọ̀ bàbá wa onírìṣà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fún Dọ̀tun Hassan láàyè àti dọ́dọ̀ bàbá wa onírìṣà kẹ má jẹ́ kó fìdọ̀tí èyí bàbá èèyàn dáadáa ní bàbá wa onírìṣà àbí ẹ sọ fún mi gbogbo àwọn ọ̀rọ̀ tí ṣe Sunny Igboho ti ń sọ látijọ́ yìí èèwo ló mú ogun dání ọ̀kẹ́já gbọ́ èrè. ọbẹ̀ tàkàjọ dìde àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹni kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba
kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dúró de ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ fúlàní wà wulẹ̀ wa lọ wa a nídìí àti dúró de ìjọba a dẹ̀ nídìí àti dúró de ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo omi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò sáà lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí fúlàní oko lórí ilẹ̀ wa ara ìgbà oko wa bàbá ti wá lé wọn kúrò ní oko wa tán táwọn ará ìdàkọ àwa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé fúlàní kúrò ní oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èyí tó sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ni ó ń lérò bá mo ti wá dé padà èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ̀ ní ẹ̀ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí sí wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ẹ̀yin náà wo peaceful talk tí bàbá yìí sọ ṣẹ́ni tó sọ ọ̀rọ̀ báyìí tó ní àwọn ọmọ Yorùbá o ká fọgbọ́n ṣe ni o gbọ́gbọ́n la máa fi gbà wálé lọ́wọ́ àwọn Fúlàní o ṣẹ́ni tó sọ peaceful talk yìí tí fídíò yìí dẹ̀ lọ viral ṣáwọn ló máa wá support àwọn tó máa kó bọ̀ tó máa kó kúmọ̀ tó máa kó gbogbo ẹ̀ tó máa náà fẹ́ lọ gba ìjọba tó máa náà fẹ́ lọ face state government tí ó bá ṣe pé Hasan Dokun jẹ́ pé ó jẹ́ ọ̀tá ọmọ Yorùbá tí ó bá ṣe kó jẹ́ ọ̀tá ọmọ Yorùbá. tí ó bá ń ṣe pé Hasan Dokun ẹ má flag page yìí kí ló tẹ̀ flag ìpèyàn lọ kí ló tẹ̀ flag page yìí ṣọ́rọ̀ tí mò ń sọ òdà ní tẹ́ ń flag page mi ì sọ̀rọ̀ sí yín mi ò bú yín mi ì sì kọ́kọ́ fún yín reality ni mò ń sọ kẹ̀dẹ̀ flag page. Later flag me for crying out.